Felifeli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ọpẹ́ ní fọ́lọ́run ọba olùdáyé, ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba tí ó máa bẹ nígbà táyé bá ń jáyé, ọba yìí náà ló máa ṣẹ́kù nígbà tí ò bá ní sí gbogbo tó ń jáyé mọ́. Títóbi ní fọ́lọ́run o, ọba tó mú wa lọ sí ipò òkú lálẹ́ àná tó wá mú wa padà sí ipò alààyè ní àárọ̀ ti tòní. Ọlọ́run yìí náà ni a dúpẹ́ fún. Òní ní ọjọ́ 18 oṣù kọkànlá ọdún 2024. Wẹ́rẹ́wẹ́rẹ́ ọdún yìí ń lọ náà nìyẹn. Bọ́dún yìí ṣe wá ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́, a ò ní bá wọn bọ́dún lọ. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ò ní ṣe èmi àti ẹ̀yin ní ẹ̀mí kúkúrú tí ò ní parí ọdún kan, oṣù kan tó ń dá àparí ọdún. Ọlọ́run ní ṣe wá bẹ́ẹ̀. Èmi máa yá àbúrò yín náà ní Comrade Quadri Ọláwálé lórí ìròyìn Felifeli TV lẹ ti ń pàdé mi lórí ọ̀rọ̀ tó ń lọ, ẹ bá wa kíyèsí. Ọ̀rọ̀ tó ń lọ, ẹ bá wa kíyèsí ẹ̀yin àgbàlagbà. Láti bí ọjọ́ mélòó kan láti ń pàtó wípé a fẹ́ ṣe ètò ìdìbò ní ìpínlẹ̀ Ondo, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìdìbò yẹn wáyé ní ọjọ́ Sátidé, ọjọ́ 16. Ó wáyé bó ti yẹ kó wáyé, ó sì lọ bó ti yẹ kó lọ. Àwọn èèyàn sì jáde wọ́n dìbò bó ti yẹ kán dì í. A sì gbọ́ èsì ìbò ní ọjọ́ 17, ìyẹn ní àná ìsinmi Sunday. A gbọ́ èsì ìdìbò láti ẹnu àjọ INEC tí wọ́n kéde ẹni tó jáwé olúborí ìbò náà. Lẹ́yìn ètò ìdìbò, awuyewuye ṣẹlẹ̀. Ẹ ti mọ̀ pé lórílẹ̀-èdè Nàìjíríà tá a bá dìbò tán, ibì kan náà ló máa wó sí. Àwọn tó wó sọ́dọ̀ wọn inú wọn dùn. Àwọn tí kò wó sọ́dọ̀ wọn, wọ́n pariwo, wọ́n fẹ̀hónú hàn, wọ́n sọ̀rọ̀ sókè, wọ́n ní bíbò ṣe lọ kò tẹ́ àwọn lọ́rùn. Àwọn aráàlú náà wá fèsì fún àwọn tí wọ́n pariwo. Ẹ ti mọ̀ pé ẹgbẹ́ méjì náà la ní Nàìjíríà tó ṣe gbòógì, ẹgbẹ́ PDP àti ẹgbẹ́ APC. Àwọn ẹgbẹ́ tó kù, a lè pè wọ́n lẹ́gbẹ́, ṣùgbọ́n wọn ò rẹ́sẹ̀ walẹ̀ bí ẹgbẹ́ méjèèjì tí mo dárúkọ. Àwọn ẹgbẹ́ tí wọ́n jáde láti dìbò nípínlẹ̀ Ondo tán fa ọmọ oyè sílẹ̀, àwọn ẹgbẹ́ bíi 18, ìyẹn 18 ni wọ́n jáde láti dìbò. Ṣùgbọ́n méjì náà ló lékè, ẹgbẹ́ PDP àti APC. Nínú ẹ̀ láti rí Zenith Labour Party, nínú ẹ̀ láti rí Labour Party, àti rí SDP, àti rí ADC, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n jáde láti dìbò. Ṣùgbọ́n méjì náà la rí tí wọ́n léwájú. Ta ló wá jáwé olúborí? Gbogbo wa náà láti mọ̀ pé ẹgbẹ́ òṣèlú APC ló jáwé olúborí. Àfẹni tí ò bá tí gbọ́ ròyìn látàná ló kù ni ò ní mẹni tí ó jáwé olúborí. Lásìkò yìí mo kọ́kọ́ kí gómìnà tó jáwé olúborí nípínlẹ̀ Ondo, ọ̀gbẹ́ni Lucky Orímisàn Ayédàtiwa. Ẹ ti gbọ́ orúkọ Lucky Orímisàn Ayédàtiwa. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ túmọ̀ Orímisàn. Orímisàn túmọ̀ sí wípé orí mi dáa. Orí mi dáa, ayé wá dá ti wà. Ẹ rí i pé orúkọ ọmọ ní rọ ọmọ. Orúkọ ọmọ ni ẹ ò gbà tí Goodluck Jonathan náà tí òun náà dórí ipò. Ẹ rí i pé ó lóun Goodluck Jonathan. Ẹ wá ohun tó ṣẹlẹ̀ sí ọ̀gá Goodluck Jonathan, ìyẹn tá a mọ̀ sí Umaru Musa Yar'Adua. Ó jẹ́ náà nípè lórí ipò ni Goodluck bá gba ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà. Tá a bá wá wo ìpínlẹ̀ Ondo náà, ọ̀gá Ayédàtiwa, ìyẹn tá a mọ̀ sí olóògbé Akérédolú, Olúwarótìmí Ọdúnayọ̀ Akérédolú SAN, òun náà jọ́lọ̀ nípè ni Lucky Orímisàn Ayédàtiwa tó jẹ́ igbákejì bá di gómìnà. Nígbà míì wọ́n lórúkọ ọmọ a máa ro ọmọ o. Orúkọ ro àwọn méjèèjì tí mo dárúkọ yìí o. Orúkọ ro Goodluck Jonathan, orúkọ sì ro Ayédàtiwa. So ẹ̀yin òbí, ẹ̀yin abiyamọ tí a bá sọ orúkọ ọmọ, ẹ jẹ́ ká máa wo orúkọ náà nu Ayédàtiwa nu, ẹ rí irúgbìn. Ẹ jẹ́ ká máa wo orúkọ tá a máa sọmọ. Ẹ jẹ́ ká máa wo orúkọ
tá a máa sọ ọmọ kákan máa sọ ọmọ lórúkọ ṣá ìwọ tó ń sọ ọmọ tiẹ̀ ń junior ìwọ tó ń sọ ọmọ tiẹ̀ ní gbogbo tó wù ọ́ ṣé junior tá à ń sọ yẹn ṣé afẹ́kọ́ máa máa junior ni ní gbogbo ìgbà àfẹ́ kó senior so ẹ jẹ́ àwọn orúkọ tá a máa sọ ọmọ ńgbà míì nítorí wọ́n ní orúkọ ọmọ ní máa ro ọmọ orúkọ ọlọ́kì rò ó ọlọ́run jẹ́ kó rí tèmi náà sàn o ọlọ́run jẹ́ kémi náà orí mi jẹ́ kó sàn àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pátá kọ́lọ́run jẹ́ kó rí wa dáa àmín wọ́n ní bíṣẹ́ ọba pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ lóòótọ́ wọ́n kéde ìbò wọ́n sì kéde Lucky Orímisàn Ayédàtiwà gẹ́gẹ́ bí winning of the election ó ní 366,781 366,781 ló fi jáwé olúborí mọ́ olùdíje PDP lọ́wọ́ olùdíje PDP ní 117,845 ni wọ́n ní láwọn méjèèjì iye àwọn wo inú polling unit mélòó la ní across 18 local government ní Ondo State a ní 18 local government a sì ní polling unit mathematics mo fẹ́ fi tòní ṣe kẹ́yìn ọ̀jọ̀gbọ́n bá mi gbọ́ kẹ́ wá wo ìhà táwọn ará Ondo tí wọ́n kọ sí ìbò yẹn ọdún 4 ni Lucky máa lò ọdún 4 ẹgbẹ́ òṣèlú PDP tí ẹ sọ ẹ má tiẹ̀ tí ìjọ lọ́bẹ̀ yẹn now a ní polling unit ìyẹn ibi tá a ti ń dìbò 3,933 3,933 ìyẹn 3,933 polling unit la ní across 18 local government ní Ondo State iye àwọn tó register fún voters card iye àwọn tó register fún voters card wọ́n jẹ́ 2,053,061 2,053,061 níye àwọn tí wọ́n ṣe register pé wọ́n lọ register voters card lọ́dọ̀ àjọ INEC iye àwọn tí wọ́n register nìyẹn àwọn tí wọ́n wá gba voters card wọn tó gba voters card tí wọ́n sì dìbò wọ́n jẹ́ 1,757,205 1,757,205 àwọn ni wọ́n jáde wá láti wá dìbò nínú population mélòó la ní ní Ondo kí ni population wa ní Ondo State population wa ní Ondo State according to Bureau of Statistics àti àwọn tó máa wo bí nǹkan ṣe rí wọ́n jẹ́ kó yé wa pé over 5 million ní wá l'Ondo State nígbà táwa jẹ́ over 5 million l'Ondo State 2 million wọ́n gba voters card 1 million ló wá jáde wá tí wọ́n wá dìbò àkọ́kọ́ náà báwo ni èèyàn 1 million tá a pé 1/3 ṣe lè wá decide ẹni tó máa jẹ́ gómìnà lé àwa tá a jẹ́ 5 million lórí báwo ni èèyàn 1 million wọ́n ṣe wá máa decide ẹni tó máa jẹ́ gómìnà lé wa lórí l'Ondo State ẹ kọ́kọ́ rí i pé láàrin yẹn nǹkan kan kọ́kọ́ ń ṣe àwa ọmọ Ondo State torí tá a máa pariwo pé gómìnà táyàn sípò dá gómìnà òṣìṣẹ́ gómìnà òṣàwò nígbà téèyàn 1 million bá wá ń jáde tó ń dìbò ẹni tó máa tukọ̀ àlámọ̀rí wa tó máa darí wa fún ọdún 4 tó máa lo gbogbo resources tá a ní l'Ondo State tó máa fi darí wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀ at least ó kéré jù ó yẹ ká lè rí èèyàn bíi 3 million ó tiẹ̀ wá kéré jù kárí èèyàn Dr. Abbas ní tó jáde lẹ́gbẹ́ òṣèlú Zenith Labour Party Ayédàtiwà ní Agboola Ajayi lélẹ̀ ẹni tó jáde ní ADC ní Labour Party nìyẹn ẹ wá wò báyìí
nígbà tí èèyàn 1 million bá wá decide ẹni tó máa jẹ́ gómìnà tó máa darí wa fún ọdún 4, ààrẹ èèyàn 2 million kó decide, ààrẹ èèyàn 2.5 million ká tẹ̀ sọ pé half or ká tẹ̀ sọ pé 1.5 tó jẹ́ quarter ká jáde ká wá decide ẹni tó máa jẹ́ gómìnà wa l'Ondo State. Ààrí àwa máa complain pé tó wà lórí ipò dáa. Pé bẹ́ẹ̀ náà ló ṣe ń ṣẹlẹ̀ ní gbogbo àwọn ìbò tá à ń dì. Bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn. Àkọ́kọ́ náà ọ̀rọ̀ pé ká dìbò kọ́kọ́ yí àwa. Àwọn bíi òṣìṣẹ́ ìjọba wọ́n máa pariwo ẹni tó wà bẹ́ẹ̀ kò sanwó oṣù àwọn òṣìṣẹ́, kò ṣe gbá, kò ṣàwo, kò ṣe kókó bàbá àsásùn. Àwọn aráàlú náà máa complain. Lọ́jọ́ ìbò tá a dì níjẹta tó rémi gẹ́gẹ́ bí ẹnìkan lọ́jọ́ ìbò yẹn mo jẹ́ observer. Kẹ́ ẹ lè mọ̀ pé mo jẹ́ observer àwọn tó ń wòye bí ìbò ṣe ń lọ. Ẹ jẹ́ kí n fi ẹ̀rí hàn wá. Observer mi lélẹ̀, ní tí mo fi ṣe observer lélẹ̀, òun ní tí mo káàkiri gbogbo àwọn ibi àpótí ìdìbò tí mo sì rí tó ń ṣẹlẹ̀. Kì í ṣe pé wọ́n ní tàbí ṣùgbọ́n, ètò mi ò ń ṣètò wọ́n ní tàbí ṣùgbọ́n, mo rí tó ń ṣẹlẹ̀ ni. Fọ́tò mi rèé, èmi ni mo wà nínú fọ́tò yẹn, ṣé ẹ ti rí? Èmi nìyẹn. Ẹ ti rí tó wà, ẹ ti rí àkọlé tó wà lórí ẹ̀, ẹ ti rí dáadáa, ẹ ti rí fọ́tò yẹn dáadáa. Èmi nìyẹn. Mo ṣe observer ni, mo rínú róde nínú ètò ìdìbò yẹn, mo rínú róde. Now, báwo ni iye èèyàn ṣe máa decide iye àwa tá a fẹ́ yan olórí? Ẹ̀yin ará Oǹdó, àwa ará Oǹdó, ébá aláàkàwé ni. Mo ṣẹ̀ wá gbàgbọ́ wípé lóòótọ́ kì í ṣe ìwé ló máa ń múyàn ní làákàyè. Ìwé kàn lè múyàn smart, jáfáfá. Bí kán ní nínú iṣẹ́ tẹ́ni ń ṣe, ó jáfáfá ló ṣe ní first class. Bó tún ṣe jáfáfá sí ló jẹ́ kó dé second class. So bó ṣe jáfáfá sí ló jẹ́ kó ní masters, ló jẹ́ kó ní PhD, ló jẹ́ kó ní gbogbo ẹ̀. Jáfáfá náà fi ń fún yàn láwọn máàkì tán fún yàn yẹn. Bọ́pọlọ ẹ ṣe jáfáfá pẹ̀lú nǹkan tó ń ṣe. Bọ́pọlọ yẹn wá túmọ̀ sí pé kírú ẹni bẹ́ẹ̀ ní làákàyè tó lè fi tòlú, àbí tó lè fi wòye ọjọ́ iwájú, àbí tó lè fi wòye tó fẹ́ ṣẹlẹ̀. No, ọ̀tọ̀ nìyẹn. Ẹni tí ò kàwé, ọpọlọ ẹ̀ lè rí iwájú, ó lè rí ẹ̀yìn. Ẹni tí ò kàwé ńgbà míì, ó lè tòlú. Ṣé àwọn bàbá wa kàwé ńgbà tán ń tòlú? Àwọn bàbá ńlá wa, ṣé wọ́n kàwé nígbà tí wọ́n ń tòlú, tí wọ́n ń jẹ kábíyèsí, tí wọ́n ń yan àwọn olóyè lẹ́yìn kábíyèsí, tí wọ́n yan àwọn olóyè kọ̀ọ̀kan tí ó di agbègbè kọ̀ọ̀kan mú? Ṣé ìwé náà fi ṣe ńgbà yẹn ni? Kì í ṣèwé, làákàyè ni. Now, nígbà tí àwọn èèyàn yẹn bá decide, mo ní ẹgbẹ́ òṣèlú APC wọ́n jáwé olúborí pẹ̀lú 366,781. A sì ní polling unit 3,993. 3,933 yẹn, gbogbo polling unit yẹn ni ẹgbẹ́ òṣèlú APC máa ní INEC ló máa ní agent kọ̀ọ̀kan sí. That means ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní agent 3,933. Ẹni tó wá kéré jù lọ́jọ́ ìdìbò ló gba 10,000 naira lọ́wọ́ APC kó tó dìbò fún APC. Bẹ́ẹ̀ ni, kò sí irọ́ ńbẹ̀. Ẹni tó kéré jù ló gba 10,000 lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC kó tó dìbò fún APC. Tá a bá wá multiply 10,000 times 366,781, ó máa fún wa ní 3,667,810,000. Tá a bá multiply ẹ̀, ìyẹn 10,000 times 366,781,
ó máa fún wa ní 3,667,810,000 ló máa fún wa. Ìyẹn ni iye tí ẹgbẹ́ òṣèlú APC fún orí kọ̀ọ̀kan tó gba 10,000 lọ́wọ́ wọn. Mo sì jẹ́ kó yé wa pé ilé tó kéré jù nìyẹn ló gba 10,000. Now, àwọn INEC official wọ́n gba 30,000 láwọn kíní tó ra dúró síbẹ̀, àwọn agent, àwọn INEC tó dìbò, àwọn agùnbánirọ̀ tí INEC lò, owó aside money tó fún wọn. Àwọn ọlọ́pàá náà gba tiwọn, kódà tó fi mọ́ àwọn road safety tí wọ́n kàn clear ọ̀nà tó ń ṣe lórí tó ń wo mọ́tò tó ń ṣe gbogbo ẹ̀, àwọn náà gba tiwọn lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC. Agent kọ̀ọ̀kan àwọn náà gba 30,000 agent polling unit kọ̀ọ̀kan wọ́n gba 30,000. Ṣé ẹ̀ ń ṣí? Ihun tí ò lè jẹ́ kí n ṣí tàwọn ọlọ́pàá yẹn ò ju pé bẹ́ẹ̀ ṣe pọ̀ tó àmọ́ iye tó kan orí kọ̀ọ̀kan, ṣùgbọ́n wọ́n gbowó, gbogbo wọn ló gba owó. Bẹ́ẹ̀ ni, nítorí iṣẹ́ tí wọ́n á ṣe ń jọ yẹn wọ́n gbọ́dọ̀ gbowó ẹ̀, gbogbo wọn ló gbowó. Ká wá kúrò ńbẹ̀ yẹn, ẹ rí i pé mo ti sọ ti agent, mo ti sọ ti ọlọ́pàá, ká wá kúrò ńbẹ̀ yẹn, ká wá bọ́ sí ọ̀dọ̀ àwọn tí gómìnà Lucky Orímisan Ayédàtiwá yàn gẹ́gẹ́ bí SSA àti SA ká tó dìbò on mobilization. Ẹgbẹ́ òṣèlú PDP jáde, wọ́n ní kò lé ní 1.2 billion naira tí àwọn SSA 344 tí Ayédàtiwá yàn, wọ́n ní kò lé ní 1.2 billion tí wọ́n máa gbà lóṣooṣù. Ká wá ṣí pé wọ́n gba 1.2 billion lóṣù mẹ́ta, nítorí fún dìbò ni, tí ìbò bá ti lọ báyìí wọ́n ó dà wọ́n nù fóṣù mẹ́ta. Ẹ jẹ́ á ṣí 1.2 billion lóṣù mẹ́ta, ó máa fún wa ní 3.6 billion naira. 3.6 billion. Náà ká wá àdìẹ mọ́ 3 billion tí mo ṣí, 3 billion 667,810,000 ká ṣí mọ́ 3.6 billion. Ó ti fún wa ní 7 billion. Lórí pa fẹ́ dìbò 7 billion. Yàtọ̀ sówó tá fún àwọn ọlọ́pàá, èmi wá ṣírò gbogbo owó tèmi, yàtọ̀ sówó campaign, logistic, campaign ká tó dìbò, gbogbo ẹ̀. Mo gbé ìṣirò owó tèmi, mo gbé lé 15 billion naira. Ẹgbẹ́ òṣèlú PDP wá jáde lánàá nígbà tí wọ́n declare APC tán. Wọ́n ní owó tí APC ná tó fi dìbò Oǹdó, eléyìí tó gbé jáde lásán tí APC gbé jáde ní ọjọ́ election, wọ́n ní kò lé ní 30 billion naira. Bọ̀ ó lé ní 30 billion, kò lé ní 30 billion, kò kàn mí pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP, nítorí PDP náà àwọn náà náwó. Wọ́n ná owó, wọ́n ná 5,000 ní PDP ná. Ẹ rí i pé owó ló ju owó lọ, 5,000 làwọn náà. Iye tí PDP iye tí wọn ò bá sọ wípé APC gbé jáde kò kàn mí. Ṣùgbọ́n nínú ìṣirò tèmi, mo base ẹ̀ lórí 15 billion naira tí APC ná. Tí mo wá ṣí, kí n ṣàṣìgbò, mo ṣí gbogbo ẹ̀, àtowó pé a campaign o, a lòkè o, a lodò o, a ṣe oríṣiríṣi o, owó rally gbogbo ẹ̀ o, èmi ṣí tèmi sórí 15 billion naira. Nítorí n tá àbá nímọ̀ ń pa ẹ̀, a ò gbọ́dọ̀ mọ́ sọ. Ṣùgbọ́n nínú ìwádìí mi àti àròjinlẹ̀ mi àti òye tí mo ti ní pẹ̀lú ọ̀rọ̀ pé à ń dìbò, mo gbé tèmi lórí 15 billion naira. Náà ibi tí mo wá ń lọ leléyìí, ká tó dìbò àjọ INEC wọ́n jáde síta,
wọ́n sọ wípé ẹgbẹ́ òṣèlú kẹ́gbẹ́ òṣèlú tó bá ná kọjá 1 billion naira, ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí o, wọ́n ní ẹgbẹ́ òṣèlú kẹ́gbẹ́ òṣèlú tó bá ná kọjá 1 billion naira, wọ́n nírú ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀ yóò jò làǹbà níwájú òfin. INEC ń bolẹ̀ wà, ṣọ̀rọ̀ yín rí bẹ́ẹ̀? Ẹni gbogbo ẹ̀ lẹ́mọ̀ ṣírò, ẹni big board tán bá ń lò ẹ ṣírò ẹ̀, vest tán bá ń lò ẹ ṣírò ẹ̀, cap tán bá ń lò ẹ ṣírò ẹ̀, wọ́n bá ṣe ń polongo lórí rédíò sí gbogbo ẹ̀ lẹ́mọ̀ ṣírò pé wọn ò gbọ́dọ̀ ná kọjá 1 billion. INEC ṣé ẹ̀ ń ṣe wá ni àbí ẹ̀ ń gbà wá? INEC mi ò ní sọ pé ń parọ́, aráàlú ló máa jọ́ọ̀jì yín bóyá ẹ sòótọ́ àbí ẹ parọ́, aráàlú ló máa jọ́ọ̀jì yín. Aráàlú ẹ sí láyé àbí nígbà tó ń pín ìbò, tó ń pín owó nídìí àpótí ìdìbò. Nínú àwọn nǹkan tí wọ́n tún sọ fún wa ni wípé àwọn òṣìṣẹ́ EFCC wọ́n máa jáde lọ́jọ́ ìbò. Lóòótọ́ wọ́n jáde, ṣùgbọ́n EFCC wọn ò ṣe iṣẹ́ kankan báyìí pẹ̀lú báwọn èèyàn ṣe ń pínwó tán tàbò tán ràbò. Inú lọ serious bus ńlá kan náà jókòó sí tí èsì ń fẹ́ lé wọn lórí kùlà. Nigeria my country. I pledge to Nigeria my country to be faithful, loyal and honest, to serve Nigeria with all my strength, to defend our unity and hope our honor and glory, so help me God. Irọ́ là ń pa, we are all liar. Àtàràlú o, àtòṣìṣẹ́ ìjọba o, àtolùdìbò, àti gómìnà o, àtààrẹ o, àti àwọn aṣojú-ṣòfin náà gbìmọ̀ aṣòfin o, àti kékeré àti ńlá, gbogbo wa we are all liar. À ń dísìbò ara wa, àròpá à ń dísìbò Ọlọ́run. Àwọn àmọ́ sọ pé k'Ọlọ́run gbà wá, Ọlọ́run nìkan ló lè gbà wá, abó ti gbà wá ni. Abó ti gbà wá ni pé Ọlọ́run nìkan ló lè gbà wá. Kò wá dùn mí bí ìṣe pé mẹ̀kúnnù tán ti ra iye wa. Ẹ wá máa wo analysis mi lórí ọ̀rọ̀ yìí. Lórí 15 billion naira tá a sáré ná sí election láàrin oṣù mẹ́ta, 15 billion. Ṣé mọ̀ pé àìsàn tó pa olóògbé Akérédolú Odúnayọ̀ Sam, àìsàn kánsà inú ẹ̀jẹ̀ tó pa wọ́n, ṣé mọ̀ pé a lè kọ́ hospital tó máa tọ́jú olóògbé Akérédolú, a lè kọ́ 3 sí senatorial district kọ̀ọ̀kan nípínlẹ̀ Ondo. A ní senatorial district 3, Ondo Central, Ondo North àti Ondo South. Ní senatorial district kọ̀ọ̀kan, local government 4 ló wà lábẹ́ senator kọ̀ọ̀kan. Àwa ya 500 million naira, 500 million according to research àti àwọn ìwádìí tá a ṣe pẹ̀lú àwọn standard hospital táwọn káàkiri àgbáyé. A rí wípé 500 million naira ó kọ́ ẹyọ kọ̀ọ̀kan. Àwọn akọ́ hospital yìí 500 million lọ́nà 3 ó mọ fún wa ní 1.5 billion naira. Àwọn akọ́ 3 sí central kọ̀ọ̀kan, ìyẹn central senatorial district kọ̀ọ̀kan, akọ́ ẹyọ kọ̀ọ̀kan síbẹ̀ ó mọ fún wa 3. That is 1.5 billion. Ṣé mẹ̀kúnnù tó gba 10,000 naira ṣó believe pé irú àìsàn tó ṣe Akérédolú yẹn ò lè ṣeun? Tí àìsàn tó ṣe Akérédolú bá wá ṣe mẹ̀kúnnù tó gba 10,000 naira, ṣé mẹ̀kúnnù lówó tó máa fi gbé rẹ̀ lọ sí Germany lọ fi tọ́jú ara ẹ̀? Mẹ̀kúnnù ọpọlọ wa lọ. Àwa máa bú ìjọba, á ní ìjọba ń ṣe wá, á ní Fúlàní ní problem wa. Owó bẹ́ẹ̀ ṣe ń pín owó wa ní Nàìjíríà, àwọn Haúsá ń gbowó tó pọ̀ ju ilẹ̀ Yorùbá lọ. A ní ọ̀rọ̀ òjọ yé gbogbo wa ní. Ẹ má jà blame anybody, ẹ má jà blame ẹ̀yà kan. Ṣé nínú àwọn tó dìbò ṣé kò sí civil servant inú wọn ni? Ṣé kò sólówó inú wọn ni? Ààrẹ tó ní ìná tó wá sí ìdí ìdìbò yẹn tó sọ pé òun máa gbà pẹ́tọ̀ òun ní 10,000 naira tó fẹ́ fáwọn pé òun máa gbà. Ṣé irú ọpọlọ ẹni bẹ́ẹ̀ lọ? Kò mọ̀ yí pé tí àìsàn tó ṣe Akérédolú bá ṣe òun ò lè rí owó lọ sí Germany. Pẹ̀lú bá Akérédolú ṣe rówó lọ sí Germany tó, ṣé kò padà kú? Gbogbo àwọn hospital tá a ní l'Ondo State kò sí eléyìí tó function dáadáa ńbẹ̀, kò sí láwọn tó jẹ́ ti ìjọba, kò sí. Èló náà fẹ́ ná sáwọn hospital wọn? Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, alébí ń pa wá l'Ondo State, a ní nǹkan wọn l'Ondo State. Èló ni tí wọ́n bá ra tractor 2 billion,
tractor 2 billion naira tán rà sí Ondo state tán wá pín sí gbogbo local government. Tractor tó máa ṣoko ni mo sì ń sọ yìí o, kò wọ́n tó tractor tó máa ṣọ̀nà o. According to research, ìwádìí lórí àwọn tractor yẹn, a rí pé tractor kọ̀ọ̀kan ó máa cost 30 million naira. Tractor ẹyọ kọ̀ọ̀kan ó máa cost 30 million ní standard one. Ṣùgbọ́n tó bá tún wá rà wá láti China tó jẹ́ tán rà wá ní bulk tó jẹ́ state ló fẹ́ rà, kò lè tó bẹ́ẹ̀. Ẹ wá jẹ́ kán wá ra méjì sí local government kọ̀ọ̀kan. Àti ìná 1 billion naira. Àti ìná 1 billion láti fi ṣiṣẹ́ oko. Ká sọ pé kán pín bí àwọn local government yẹn ṣe tóbi tó, nítorí Ondo West ó tóbi. Kán wá ra 3 àbí 4 kán rà. Àti ìná 1 billion sí tractor yẹn. Now, kán wá ní kán fi ṣoko. Kán wá bọ́jẹ̀tì 3 billion. Ẹ rí pé 1.5 billion àti bọ́jẹ̀tì ẹ̀ fún hospital. 3 billion kán bọ́jẹ̀tì ẹ̀ fún agriculture. Ó jẹ́ 4.5 billion naira. 4.5 billion naira. Nínú 3 billion yẹn, ìyẹn ò ní kán má fáwọn àgbẹ̀ lówó ajílẹ̀, kán má fún wọn gbogbo ẹ̀ o. Ìyẹn ò ní kán má fún wọn o, wọ́n ò fún wọn o. Wọ́n ò fún wọn ní tí wọ́n ó gbìn o. Wọ́n sì tún fún wọn lówó sí o. Ìyẹn ò ní kán má fún wọn o. Now, ó jẹ́ 4.5 billion naira. Gbogbo primary school wa ni ò dáa ní Ondo state. Gbogbo primary school wa ni ò dáa. Àwọn secondary school yẹn, àwọn old student kọ̀ọ̀kan wọ́n ń tún àwọn secondary school kọ̀ọ̀kan ṣe. Ṣé ẹ mọ iye tí lókè orí mi Saheed tí wá ní káwọn òbí ọlọ́mọ kan san ní primary school? Ẹ mọ iye tó ní kan san ní secondary school? Àbí bẹ́ẹ̀ kọ́? Now, kán wá bọ́jẹ̀tì 2 billion naira fún secondary school àti primary school láti fún wọn ní full equipment pẹ̀lú technical tó nítumọ̀ lọ́nà òótọ́ lọ́tọ́jọ́ ọ̀nà ti gbà lóde tó sì jọ́nà òótọ́. Kán bọ́jẹ̀tì 2 billion naira fún primary school and secondary school pẹ̀lú full equipment. Àti kán ṣe níṣe wípé òótọ́ ọdún la fẹ́ fi ṣe kínní. Kán kó system síbẹ̀ fáwọn primary school kán ti ní máa ń pa ẹ̀kọ́ kọ̀ǹpútà, níta lè fi kọ̀ǹpútà dá lára oríṣiríṣi. Kán tó dé secondary school kán ti mọ̀ ọ́n. Kí kíláàsì dáa kó dùn wò. Kán gba tíṣà gidi. Ṣé ẹ sì mọ̀ pé Ayédàtiwa ó campaign pé ó máa san 73,000 minimum wage fáwọn òṣìṣẹ́ tí mo sọ wípé kò sóṣìṣẹ́ kankan ní level 1, level 2. Kò sí òṣìṣẹ́ kankan ní level 1, level 2. Ṣé ẹ ti ń dé? Ẹlẹ́ẹ̀kẹta ní school, mo ti sọ̀rọ̀ hospital, mo sọ̀rọ̀ àgbẹ̀, mo wá sọ̀rọ̀ school báyìí, secondary school and primary school. Ẹlẹ́ẹ̀kẹrin, gbogbo àwọn ọ̀nà oko wa ló ti di pọ́ọ̀tù, kò ṣeé rìn. Gbogbo àwọn ọ̀nà oko kò ṣeé rìn. Gbogbo àwọn ọ̀nà oko kò ṣeé rìn. Ẹ wá bọ́jẹ̀tì pé ẹ ti ẹ̀ bọ́jẹ̀tì ṣọ̀nà fún wa, ṣọ̀nà àfẹ́ ọ̀nà. Bó tiẹ̀ ṣe railway, local one. Ẹ wá bọ́jẹ̀tì 3 billion naira fún railway. Ẹ má wulẹ̀ ṣọ̀nà yẹn, ẹ ṣe railway. Kó wọnú oko yẹn, kó jáde. Kẹ wá ní káwọn àgbẹ̀ tí railway ń wọnú oko wọn jáde ní gbogbo Ondo state kán máa san táàsì lórí ẹ̀ padà, lórí tó bá ti ń kó wọ, tí railway ti ń kó jáde, ẹ máa gba táàsì Tokyo amount, ẹ máa gbà lórí wọn, lórí gbogbo ẹrù tán kó jáde látoko. Lẹ́yìn ìgbà táwọn àgbẹ̀ yẹn bá dáko tán, oúnjẹ máa ship lóńdó. Ṣé fẹ́ gbọ́? Owó epo ọkọ̀ tó jẹ́ kí nǹkan wọ́n kò ní àfẹ́ tiwa mọ́, oúnjẹ máa ship, torí kì í ṣe epo ọkọ̀ náà máa fi kó oúnjẹ jáde mọ́nú oko láwọn ọ̀nà tí ò dáa. Kì í ṣe epo náà máa lò mọ́, railway ló máa. Local ni mo tún sọ,
railway náà máa fi kó jáde. Ẹ̀yin aráàlú tẹ́ ẹ gba èlò lẹ́gbàá ó ti pé 30 minutes mi ò fẹ́ kó ju 30 minutes lọ ṣókí mo fẹ́ fi ọbẹ̀ oge ṣe. Ẹ̀yin aráàlú tẹ́ ẹ gba 13,000 ẹ ṣeun o, ọdún mẹ́rin àti ìbẹ̀rẹ̀ o, ọdún mẹ́rin di 2025 kó tó bẹ̀rẹ̀ ọdún àkọ́kọ́ yàrá pé February 22 ni wọ́n ṣe sọ àyìn fún, so ó di 2025 káṣẹ̀ tó fẹ́ mọ ká wípé ọdún kan lọ́fíìsì, ọdún kejì, ọdún kẹta, ọdún kẹrin, ó di 2029 ká tó dìbò mi. Tí Lucky Orímisan Ayédàtiwa ọba ṣe ń tẹ́ fẹ́ ẹ ń bá bù nínú yín yóò rí pípọ́n ojú mi o. Comrade Quadri Ọláwálé ló ń sọ̀rọ̀, yóò rí pípọ́n ojú mi lẹ́ ń bá bù Lucky Orímisan Ayédàtiwa because ó ná owó ẹ sì gba owó ẹ sì dìbò ẹ ní ẹ̀tọ́ yín ni, ẹ gba owó ẹ dìbò ẹ ní ẹ̀tọ́ yín ni, so ó ti ṣẹ̀tọ́ yín fún yín báyìí. So in tó bá wù ló lè ṣe, business ló ṣe létò ìbò ó sì gbọ́dọ̀ jèrè business ẹ̀. Ẹ ti ẹ̀dúró náà oṣù mélòó ni Ayédàtiwa lò tó fi rí gbogbo owó ìkójọ tó fi wá sáré ná owó yìí? Just 11 months just 11 months. Ìwọ civil servant tó lò 35 years lẹ́nu iṣẹ́ ṣé orí 1 million naira kójọ yàtọ̀ sí sálárì ẹ, ṣé orí 1 million naira kójọ dey play ẹ máa play ẹ wá máa sọ pé kò sanwó oṣù òṣìṣẹ́ déédéé. Ẹ̀yin secretary of the state tẹ́wà secretary ní àwọn ministry kọ̀ọ̀kan bí education bí transport bí gbogbo ẹ mọ tún tẹ̀ ń pa aláàjọ dáa ni, ẹ má wulẹ̀ jẹ́ á bú àwọn gómìnà àjọ àdá ọlọ́ba ń gbọ́ àdá ẹ jírí aláàdá serious. Ẹgbẹ́ òṣèlú PDP mo kí yín ẹ kú rọ́jú, ẹ̀yin ò tiẹ̀ níbí lọ́nà ọlọ́tẹ̀lẹ̀ yín, ẹgbẹ́ yín ò lè ṣe nǹkan kan mọ́ Nàìjíríà, ẹgbẹ́ tuntun míì ló tún máa wá APC bá kú mẹ́, ẹgbẹ́ yín ò lè ṣe nǹkan kan torí ẹ̀yin fúnra yín gan ẹ̀dá, ẹ̀yin fúnra yín lẹ́sùn pàǹpà lẹ́bàjọba ara yín jẹ́ ní 2015 ẹni gbàgbé ẹni PDP ò dáa, gbogbo àwọn Dino Melaye, Yakubu Dogara, Bukola Saraki gbogbo wọn à ń kó tí wọ́n fòpìrì tí wọ́n kúrò nínú Aminu Tambuwa gbogbo wọn, Rotimi Amechi tí gbogbo wọn kúrò nínú ẹgbẹ́ PDP ńgbà yẹn ní 2015 tán lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ bí tó ń fìyà jẹ wá lọ́wọ́lọ́wọ́, ẹgbẹ́ bí APC tán lọ darapọ̀ mọ́ wọn wípé àwọn ló dáa jù, àwọn ló lè ṣèjọba. Ẹ ti gbàgbé ní tí APC fi campaign 2015. Aráàlú tá a bá gbọ́n wàláì tí wọ́n gbé Jésù wá, Jésù àtànábì tẹ́ni ká wá ṣèlú tá a bá gbọ́n wọn ò lè wọlé, táráàlú ò bá gbọ́n wọn ò lè wọlé torí aráàlú mi ò rí pé Jésù mọ̀ ló wà yìí, ànábì mọ̀ ló wà yìí, wọn ò ní tẹ̀lé o tí wọn ò bá pín owó, àwọn tó pín owó ni wọn ò tẹ̀lé, wọn ò ní ẹ fi Jésù àtànábì ilẹ̀ o, a lè tẹ̀lé wọn o. Ẹ sì mọ̀ pé ẹ nígbàgbọ́ nínú Jésù ẹ nígbàgbọ́ nínú ànábì, ṣé ẹni tó nígbàgbọ́ nínú Jésù àtànábì ṣé wọn ò dìbò gbowó, wọn ò dìbò síbẹ̀, bọ̀ mi ò tún wá blame wa náà pé a dìbò gbowó a dìbò síbẹ̀. Kò sẹ́gbẹ́ òṣèlú gbòógì tó ní làákàyè tó lè campaign pẹ̀lú nǹkan gidi, PDP ò campaign pẹ̀lú nǹkan gidi, APC Zenith Labour Party wọn ò campaign pẹ̀lú nǹkan gidi, ADC ló ṣe third, ẹ má bínú pé mi ò dárúkọ ADC ló ṣe third. Àti pé àwa aráàlú a máa ń fẹ́ràn gbajúmọ̀ láti tẹ̀lé, a kì í fòótọ́, a máa ń fẹ́ràn gbajúmọ̀ ò sì lè gbé wa débì kankan. Yóò dára fún wa kò ní yẹ̀lẹ̀, èmi ọmọ yín àbúrò yín náà ni Comrade Quadri Ọláwálé ló ń dágbére fún yín, ẹ tún pàdé mi ọmọ yín lọ́jọ́ mi ọjọ́ rẹ lórí àkọ́tún ètò ọ̀rọ̀ tó ń lọ lórí ìròyìn Fẹlifẹli TV. Ẹ ṣeun púpọ̀, ó dàbọ̀.